Gist tèmi òun ni pé kábíyèsí rán àwọn obìnrin Ifẹ̀ lọ sí church Queen Naomi o láti lọ bá wọn sọ̀rọ̀, láti lọ bẹ̀ wọ́n pé kí wọ́n jọ kí wọ́n padà wá sí palace. So gist tèmi nìyẹn. If today is your first time on my channel, please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English. Thank you. Please share this video, like and subscribe. Gist tèmi ni allegedly wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n sẹ́ndì àwọn obìnrin ilé Ifẹ̀ lọ sí church Queen Naomi wípé kí wọ́n lọ bẹ̀ Queen Naomi kí Queen Naomi padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ọ̀rọ̀ yìí ó lágbára. Ẹ jẹ́ ká jọ gbọ́. Normally ìgbà tí Queen Naomi wà ní palace, Queen Naomi ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn ni wọ́n jẹ́ òpómúléró fún kábíyèsí. Nǹkan tí mo dẹ̀ mean báyìí pé òpómúléró ni pé gbogbo activity tó bá ṣe ní inú palace àwọn ni wọ́n máa ń mú ojú tó. And oríṣiríṣi ayẹyẹ ni Queen Naomi ti gbé ṣe. And kíkó àwọn obìnrin jọ nínú palace náà kò gbẹ́yìn. Then ẹ̀yin náà tún wá wo program tí Queen Naomi ṣe tó ń jẹ́ wings, tó jẹ́ pé wọ́n help àwọn tó yẹ pé aláìlera èèyàn, àwọn tí wọn ò lówó láti fi tọ́jú ọmọ wọn lọ sí school, àwọn tó jẹ́ pé ọkọ ti kọ̀ sílẹ̀ tó yẹ pé àwọn ni wọ́n ń gbé bùkátà àwọn ọmọ. Oríṣiríṣi nǹkan ni Queen Naomi gbé ṣe to the extent pé gbogbo àwọn tí wọn ò lówó hospital gan wọ́n ń sanwó hospital wọn, especially àwọn tó bá bímọ. So oríṣiríṣi ìwà tí wọ́n ti wù òun ló jẹ́ kí gbogbo àwọn obìnrin ilé Ifẹ̀ yìí kí wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi. Even the whole palace kábíyèsí bó ṣe tóbi tó gbogbo wọn ló nífẹ̀ẹ́ Queen Naomi. So bóyá nǹkan tí kábíyèsí rò ní tí wọ́n fi gbé àwọn obìnrin yìí dìde wípé kí wọ́n lọ sí church Queen Naomi kán lọ bẹ̀ Queen Naomi o pé kí Queen Naomi padà wá sínú palace. Bí a ṣe gbọ́ allegedly wọ́n ní arábìnrin kan ń gbé Canada tó jẹ́ pé wọ́n close mọ́ Queen Naomi. Wọ́n ní kété tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní kábíyèsí pé arábìnrin yìí pé kí wọ́n jọ kán bá wọn bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní arábìnrin yìí dẹ̀ sọ pé àti bá Queen Naomi sọ̀rọ̀ kò ń ṣe wàhálà, ṣùgbọ́n kí ni ìgbésẹ̀ tí kábíyèsí fẹ́ gbé láti jẹ́ kí àwọn ní ìdánilójú pé Queen Naomi á lè gbọ́ ọ̀rọ̀ sáwọn lẹ́nu láti padà wá sínú palace. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni woman yìí mọ̀ nípa ẹ̀, especially gbogbo àwọn oríṣiríṣi obìnrin tí kábíyèsí ń kó kiri. Wọ́n ní àtìgbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ ti ṣẹlẹ̀ pé inú bí arábìnrin yìí to the extent pé wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. So mo feel pé kábíyèsí kàn rò pé nítorí pé wọ́n close mọ́ Queen Naomi wọ́n dẹ̀ like wọn gan pé wọ́n lè bá wọn sọ̀rọ̀. Wọ́n nígbà tí wọ́n wá ń ṣe program kan nílé Ifẹ̀, wọ́n ní arábìnrin yìí wá sílé Ifẹ̀ because àwọn ni wọ́n wà nínú association náà. Wọ́n nígbà tán dẹ̀ wọ́n ní kábíyèsí gbọ́ pé wọ́n ti dé sífẹ̀. Wọ́n ní kábíyèsí dẹ̀ ránṣẹ́ sí wọn pé kí wọ́n wá. Wọ́n náà dẹ̀ lọ bá kábíyèsí. Wọ́n ní kábíyèsí dẹ̀ nìkan jọ. Wọ́n ro gbogbo ìjọ pé kán bá wọn lọ bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní inú bí arábìnrin yìí gan sí kábíyèsí pé no, ìwà tí kábíyèsí wù sí Queen Naomi ò dáa. Pé báwo lèèyàn ṣe máa treat ìyàwó àtọmọ ẹ̀ báyẹn nítorí àwọn obìnrin kan tó jẹ́ pé wọn ò ní ìfẹ́ kábíyèsí dénú. Àwọn sọ bẹ́ẹ̀ gan o. Allegedly ni o. Nǹkan tá a gbọ́ là ń sọ fún yín o. Wọ́n ní kábíyèsí ṣáà bẹ̀ wọ́n pé kán jọ kán bá wọn bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní ìgbà tí woman yẹn dé palace wọn, wọ́n ní kábíyèsí, wọ́n ní woman yẹn dẹ̀ sọ fún kábíyèsí pé tí kábíyèsí bá lè jẹ́ kó ń sọ mind òun, inú wọn á dùn, wọn á dẹ̀ dá sọ̀rọ̀ yìí. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní kó sọ mind ẹ̀. Wọ́n ní woman yìí dẹ̀ sọ fún kábíyèsí pé ìwà tí kábíyèsí wù sí Queen Naomi ò dáa. Wípé tó bá jẹ́ pé Queen Naomi ò ń ṣe ọmọ àgbà, wípé gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún Queen Naomi àti sọ fáyé. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ò sọ̀rọ̀, wọn náà dákẹ́.
wọ́n ní tó bá jẹ́ pé ìkan nínú àwọn obìnrin tí wọ́n kó sí pálàsì, especially Mariam àti Ashley, náà ṣe nǹkan tí wọ́n ṣe fún Queen Naomi fún, wọ́n ní gbogbo ayé àti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. So wọ́n ní obìnrin yìí dẹ̀ sọ pé ṣé wọ́n wá fẹ́ kí òun lọ bẹ Queen Naomi kán padà sí palace pẹ̀lú gbogbo àwọn olórí tán kó sí palace yìí. Kábíyèsí ní rárá pé àwọn ti make up mind àwọn pé gbogbo àwọn olórí làwọn máa lọ sí outside palace. Àwọn ò divorce wọn o, ṣùgbọ́n gbogbo wọn á lọ sí outside palace. Àkó Elizabeth àti Queen Naomi wọ́n máa wá láti wá ṣe gbogbo nǹkan tó bá yẹ kán ṣe sínú palace for peace. Máa yìí dẹ̀ ní pé tó bá lè stand lórí ọ̀rọ̀ tó ń sọ, tó ń dẹ̀ rí pé kábíyèsí gbé ìgbésẹ̀ yìí, òun á ṣetán láti bá Queen Naomi sọ̀rọ̀. So ẹ̀yin aráalé, nǹkan tá a gbọ́ níta ní ká mú wá fún yín. Wọ́n ní wọ́n bá Queen Naomi sọ̀rọ̀, wọ́n lọ sí church wọn o, àwọn obìnrin yìí. Wọ́n ní so wọ́n dẹ̀ sọ fún Queen Naomi pé àwọn ò ní kán move in sínú palace o, wípé ṣùgbọ́n kán jẹ́ kí wọ́n hold on, kán jẹ́ káwọn wo ìgbésẹ̀ tí kábíyèsí fẹ́ gbé. So ẹ̀yin aráalé, gist tèmi nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á fún kábíyèsí ṣe bí wọ́n ṣe sọ. Ó ẹ̀yin èèyàn mi, gbogbo ẹni tó ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ subscribe o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, God Almighty will bless you. Gbogbo etí tó wá ń gbọ́ mi láṣálẹ̀ yìí, etí yín ò ní di o. Ọwọ́ yín kò ní kàn sálẹ̀ àpò níwà lágbára Ọlọ́run. Okay, Lola Yamalo. Please share this video, like and subscribe. God bless you all. Thank you so much.